Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkọ́ ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2025. Àkòrí: ìpè láti tẹ̀lé Jésù. Ìwé orin 1:1. Gbá àgbélébù rẹ ni Kristi wí. Ẹ̀kọ́ àkọ́sórí. Ó sì wí fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Ìwé ìhìnrere MATIU orí 4 ẹsẹ̀ 19. Bíbélì kíkà. Ìwé ìhìnrere MATIU orí 4 ẹsẹ̀ 22 dé ẹsẹ̀ 24. Jésù ń rìn létí òkun Galili. Ó rí àwọn arákùnrin méjì, Simoni ẹni tí a ń pè ní Peteru àti Anderu arákùnrin rẹ̀. Wọ́n ń sọ àwọn wọn sínú òkun nítorí wọ́n jẹ́ apẹja. Ó sì wí fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sọ yín di apẹja ènìyàn. Wọ́n sì fi àwọn wọn sílẹ̀. Lojukanna wọ́n sì ń tọ̀ ọ́ lẹ́yìn. Bí ó sì ti ibẹ̀ lọ síwájú, ó rí àwọn arákùnrin méjì, Jákọ́bù ọmọ Sébédè àti Jòhánù arákùnrin rẹ̀, nínú ọkọ̀ pẹ̀lú Sébédè bàbá wọn. Wọ́n ń di àwọn wọn. Ó sì pè wọ́n. Lojukanna wọ́n sì fi ọkọ̀ àti bàbá wọn sílẹ̀, wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn. Jésù sì ń rìn ní gbogbo ẹkùn Galili. Ó ń kọ́ni ní sínágọ́gù wọn. Ó sì ń wàásù ìhìnrere ìjọba. Ó sì ń ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn lé ara àwọn ènìyàn. Òkìkí rẹ̀ sì kàn yí gbogbo Síríà ká. Wọ́n sì gbé àwọn aláìsàn tí ó ní onírúurú àrùn àti ìrora wá sọ́dọ̀ rẹ̀, àti àwọn tí ó ní ẹ̀mí èṣù, àti àwọn tí ó ń sínwín, àti àwọn tí ó lé ẹ̀gbà. Ó sì wò wọ́n sàn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn láti Galili àti Dekapoli àti Jerúsálẹ́mù àti láti Judea wá àti láti òkè Jọ́dánì. Ẹ̀kọ́. Nígbà tí Jésù pè Peteru, Anderu, Jákọ́bù àti Jòhánù létí òkun, wọ́n wà lẹ́nu iṣẹ́ òòjọ́ wọn gẹ́gẹ́ bí apẹja. Bẹ́ẹ̀ ni nínú ohùn jẹ́jẹ́ rẹ̀, ẹ máa tọ̀ mí lẹ́yìn. Lojukanna wọ́n fi àwọn wọn sílẹ̀, wọ́n sì gbọ́ràn lọ́gán. Èyí fi hàn agbára ìpè rẹ̀ àti ìfẹ́ inú àwọn tí a pè láti fi ohun gbogbo sílẹ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀. Jíjẹ́ ọmọ ẹ̀yìn tòótọ́ bẹ̀rẹ̀ nípa gbígbọ́ràn lọ́gán sí ohùn Jésù. Ìfẹ́ inú rere láti fi ohun gbogbo tí ó lè jẹ́ ìfàsẹ́yìn sílẹ̀ láti tẹ̀lé Jésù. Ìpè Jésù yìí sí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ níhìn yìí kọ́ wa wípé ìpè rẹ̀ kò dúró lórí àwọn tí ó jẹ́ ọmọ wẹ́wẹ́ tàbí ènìyàn ńlá nìkan, ṣùgbọ́n àwọn ènìyàn lásán lẹ́nu iṣẹ́ òòjọ́ wọn. Àwọn apẹja wọ̀nyí kì í ṣe gbajúmọ̀ ní àwùjọ. Síbẹ̀, Ọlọ́run yàn wọ́n láti wàásù ìhìnrere ti ìjọba Ọlọ́run. Bẹ́ẹ̀ pẹ̀lú lónìí ni Ọlọ́run sì ń pe ẹnìkọ̀ọ̀kan wa. Kò ní fi ṣe bí ìpilẹ̀ṣẹ̀ ayé rẹ̀ ti lè rí. Ó pè wá láti gbé ìgbé ayé wa fún un, kí a sì tan ìmọ́lẹ̀ rẹ̀. Nígbà tí a bá gbọ́ràn sí ìpè rẹ̀, yóò fún ayé wa ní ìpinnu ọ̀tun àti ìdarí rere. Jésù ṣe ìlérí láti sọ àwa tí à ń tẹ̀lé di apẹja ènìyàn. Èyí túmọ̀ sí pé títẹ̀lé Jésù kìí ṣe fún ìbùkún tiwa nìkan, ṣùgbọ́n fún ìgbàlà àwọn ẹlòmíràn. Bí a ti ń rìn pẹ̀lú Kristi, a pè wá láti fa ọ̀pọ̀lọpọ̀ wá sí ìjọba Ọlọ́run nípa ọ̀rọ̀ ẹnu wa, ìwà wa àti ìjẹ́rìí ẹnu wa pẹ̀lú. Ìpinnu láti tẹ̀lé Jésù ni ìpinnu tí ó dára jùlọ fún ènìyàn láti lè jogún ìjọba Ọlọ́run àti iṣẹ́ ìránṣẹ́ láti ní ipa tí ó dára fún ayé ẹlòmíràn. Ẹ̀kọ́ àmúrelé. Títẹ̀lé Jésù ń yí ayé wa padà, ó sì mú wa jẹ́ ohun èlò láti mú ọ̀pọ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀. Àdúrà. Olúwa, fún mi ní oore ọ̀fẹ́ láti fi gbogbo ọkàn mi tẹ̀lé ọ láì fà sẹ́yìn, àti kí o sì ràn mí lọ́wọ́ láti jẹ́ olóòótọ́ sí ìpè èyí tí o pè mí sínú rẹ̀ ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.